I greet you, everybody at home. We love you, and we know that you love us together. God will bless you. Amen. Thank you. Mama, ni ẹ pàtó fún màmá lébi tẹ́tí o màmá. Ẹ wá kọ̀ fìdílé ẹ máa gbádùn màmá gidigidi kan. Màmá Kasari mu pápápá. A bí mi ní ìlú Ìbàdàn, lágboolé Àsùnmọ́ ní Sálì Àfà. Bàbá mi, Ọlálérè Àsùnmọ́. Ìyá tó bí mi, Adépéjú Ọlálérè. Màmá nígbà yẹn mi ò bóyá iṣẹ́ àwọn iléèwé ti wà ń gbà tá à ń sọ tí mo gbọ́dọ̀ ti pẹ́ díẹ̀. Iléèwé wà, mo lọ sí Chief Agbaje Memorial School ní mo ti ka primary school gbà yẹn ní Ayẹyẹ lágboolé Agbaje. Mo lọ sí secondary modern school, Goodwill secondary modern school Oríta Apẹ̀rẹ̀, ó ní mo ti ka modern school mi. Màmá báwo ni torí ètò yìí ètò àgbààgbà ni àwọn ọ̀dọ́ púpọ̀ dẹ̀wà tó ń wò yìí jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn àmọ́ báwo ni kékeré yín gbà yẹn báwo ni Ìbàdàn ṣe rí báwo lẹ ṣe kékeré ẹ fẹ́ ká gbé wa padà sẹ́yìn díẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìlú Ìbàdàn dáńgbà náà àwa náà sì ṣèwé bó ṣe yẹ ká ṣe torí ńgbà náà tí mò ń jó ọkọ mi tí mò ń jẹ́ mísítúrà dáadáa gángbà náà èmi kan ìsàlẹ̀ àfọ àbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ mọ̀ pọ̀ gbogbo ẹ̀ wọ́n mọ̀ mí dáadáa. Ìbàdàn gbà yẹn a jẹ́ ọmọ ọlọ́lá ni mí then èmi nìkan ni bàbá mi bí mo rí gbà yẹn lò sọmọ bí ẹyọ ẹnìkan then tó jẹ́ pé ó ní òbí tó wà dáadáa mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́yìn tí àjọ máa ń jayé kiri tájọ máa ń kiri a lọ mọ̀ pé lọ gbogbo ẹ̀ bí eégún kan bá jáde àjọ fà á ni wọ́n fẹ́ ṣe abọ̀kè àjọbọ́ ni gbogbo ìgbà yẹn a lo sànmọ́nì àdúpẹ́ Ọlọ́run a sì rí lò. Màmí ẹ tẹ́ka wá gbogbo àgbáyé ló mọ̀ pé lórí ìtàgé ni tí káàkiri báwo ló torí mi gbọ́ pẹ́sọ́ pé bàbá jẹ́ bóyá oníjó àbóyá onílù àbí kan ó tún wá di gbọ́dọ̀ lórí ìtàgé ni. Ọmọdèrè ọkùnrin kan ń bẹ lọ́dọ̀ wa lágbẹ̀dẹ Adodo ńgbà náà ọkùnrin yẹ gbogbo mo sáré pé bàbá àwa máa hòtẹ́ẹ̀lì bàbá mi wà ní bẹ̀rẹ̀ àwọ̀ wá sí èkì láàárín nígbà Ọ̀ṣundáàrún concert party wọ́n sá máa jó wọ́n wọ́n ṣe ẹ̀jẹ̀ á máa sí é lọ bẹ́ẹ̀ bàbá àmì náà bá sí é lọ ẹ̀jẹ̀ ń darapọ̀ mọ́ yín mo bá darapọ̀ mọ́ èmi náà fẹ́ máa wá jó ní èmi náà bá ń lọ mò ń rè wọ́n mò ń jó mò ń lọ bẹ̀ títí nígbà yẹn ayé sì dáńgbà náà àgbà náà 1959 ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí July 15 ni mo kọ́kọ́ yọ síbẹ̀ báyìí pé kí n tiẹ̀ kọ́kọ́ lọ yọjú wo ohun tí wọ́n ṣe ń bẹ̀ ìgbà yẹn ló wá dùn mọ́ mi mo wá ṣèèṣì mo bá gbélẹ̀kẹ̀ wọn rùn wálé mo ṣàyàbá ńjọ́ náà ni mo gbélẹ̀kẹ̀ ọ̀run mo jó mo bá gbàgbé lẹ̀kẹ̀ ọ̀run wálé mo ti yọ báyìí bàbá mi ni ta ló ń Ṣàngó Ṣàngó mo bá rí èmi ni mo gbàgbé lẹ̀kẹ̀ ọ̀run ibi tí a ti lè wòran kinní kan mo jẹ bàbá láyà níjọ́ náà wọ́n tún ti dijọ́ kejì mo tún rẹ bẹ̀ so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn kí n tó wá lọ darapọ̀ mọ́ Aisopepe olójẹ́ kí n mọ travelling theatre Aisopepe torí gbogbo tó wù mí ò kọjá kí n sábà máa jó kí n lọ ilé wa ní ti kọ́ ọtí lọ́wọ́ ibẹ̀ ní ti mówó lọ́wọ́ kò yẹ ṣe pé báyà pé mo wówó lọ ọbẹ̀ but bí gbogbo wọn ṣàṣe ń jó kẹ́mi náà sá máa jó òun ni mo fi ń lọ ṣùgbọ́n bọ̀ wá yá láìsọ ni àwa máa travel o a máa lọ káàkiri a lè lọ oṣù méjì a lè lọ oṣù mẹ́ta mo máa jó mo máa kiri lájọ ń ṣe travelling theatre kiri kó tó di pé mo wá sá kúrò lẹ́yìn rẹ̀ nígbà mo sá kúrò lẹ́yìn rẹ̀ mo ṣẹ̀ wá bọ́ sọ́dọ̀ olóògbé Dúró Ládìípọ̀ làwa fi ń ṣe. kí nìdí màmá tẹ fi sá kúrò ṣé ó sún yín ni àbẹ́kọ̀ ó gbé. kèé ṣe kó sún mi àwọn ọ̀gá wa nǹkan lọ́wọ́ ṣàánú wọn ni. àmín. kò sún mi gbẹ́ pé ó wù mí ni ṣùgbọ́n ṣe rí àwọn ọ̀gá wa ń gbà yẹn àwọn òbí wọ ọgbà kẹ́ ṣe tíátà ó lè jẹ́ pé a ní eré kan ní họ́ọ̀lù kan lónìí ìyá ẹlòmíì ọ̀kan dé lójijì orí stéèjì ni ó ti kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ ń mú lọ́nu
sẹ́mọ̀ pé sẹ́jọ́ náà bàjẹ́ Bẹ́ẹ̀ni. àwọn ọ̀gá wa náà ya abáfọjà mọ́ lọ́dẹ ní ọba ebíléèdì ọlọ́nì ni àwọn náà yà fẹ́ wọn tí wọ́n bá sá ti fẹ́ ìyàwó mi ni ọmọ náà sọ pé ọkọ mi ni bí àwọn òbí wù ṣe yọ wọn lẹ́nu nígbà wa náwó sẹ́mi ẹ̀ sà èmi ò fọ́kọ mo wá jó ń tèmi wá ṣe tíátà ni nígbà mo rí pé màá kú òun bẹ́ẹ̀ ni mo fi wá bọ́ sọ́dọ̀ Dúróládìpọ̀ olóògbé Dúróládìpọ̀ sì ní kí lọ́kàn iṣẹ́ tiẹ̀ ẹ sá máa bá ṣiṣẹ́ ni but travelling theatre tiẹ̀ kò tó tàwọn àìsàn torí pọ́mọdé ni àìsàn so à ń ṣe 13 episode lóríṣiríṣi bóde wá sinmi gbogbo ẹ̀ títí tọ́ga. màmá ṣe stage ilẹ̀ ń sọ ń gbà yẹn. stage ni travelling theatre ó láìsàn là ń ṣe kiri pẹ̀lú àìsàn pẹ̀pẹ̀. mami eré ìwé lẹ́rù bẹ́ẹ̀ ṣe tó kọ́kọ́ gbé yín káàkiri tó gbé yẹn kọ́ fi kàn káàkiri. ayé rẹ̀ ọ̀dà ìyá ìkàlọ́ méjò bàbá wa ní Karim Adépọ̀jù nígbà náà torí mo ti ń ta ń jẹ sẹ́ẹ̀rí ibi tẹ́dọ̀ ọ̀bàdé yóò dé bẹ́ẹ̀ ẹ̀dá ń gbìyànjú ni o mi tiẹ̀ lérò pé tíátà yóò tiẹ̀ ní mínísì mi mọ́ torí mo ti lọ jókòó sídìí oúnjẹ tí mo dẹ̀ ń tà dáadáa ní Lagos garage ní Ìwó Road bàbá wa ń dé ṣe dé nìyẹn gbà náà kì í ṣayé fóònù lọ́ba ní èmi náà wá rí mu èmi ṣé ò sí lọ́ba ní kí n jọ òun fẹ́ ṣe tatẹ́ kan ni èmi sì ní orí lórí nínú iṣẹ́ yẹn mo ní ta wọ́n tún dé o àwọn ọ̀kà wọ́n tún fẹ́ bà tèmi jẹ́ ní iṣẹ́ mi tọ́lọ́ ń pè máa mókè o wọ́n tún dé wọ́n wá ká mọ́dé ọjà mi wọ́n tún fẹ́ bà tèmi jẹ́ o kàn ẹ̀ sàtún fẹ́ yẹ̀ mí ń bure bàbá wa ní ẹ dákun gbogbo ọjọ́ tẹ́ ẹ bá tó ráyè ìlàwó tó yà ìjọ tí n bá tó ráyè mo wá ẹ dákun bóun ní iṣẹ́ òun ṣe rí lọ́ba sọ̀tàn yẹn fún mi ìyá yẹn kíní kan lọ́ba sọ ń bọ̀ sọ mo ní wẹ́ àmọ́ ń tà bá lè ṣe sí mo ní jò lẹ́ẹ̀rì kọ́ lẹ́ẹ̀ṣẹ̀ lọ́ba ní lágbára Ọlọ́run a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní ọ̀túnla mo ní lọ́túnla tí mo ẹsẹ̀ pa ẹran kalẹ̀ tá ẹsẹ̀ dín ẹran tá ṣe gbẹ̀ tí gbogbo èmi ò lè ráyè lọ́túnla o kí n tó ráyè ó tó jọ́ márùn-ún o ọ̀hún níjọ́ márùn-ún náà dájú ẹ bá tó ráyè náà ni àṣebi tí màá ti ṣoríire ni.